tán kò pẹ́ láyé àṣẹ iṣẹ́ mi nínú ọ̀la. mímọ́ Ẹlẹ́dùmarè ọba tó ń gbénú ọlá ńlá ṣọlá o. ìlàyé aláwùrà bí ọba ńlá tó lọ kọrin kéṣe. ó dìlé ẹni bí ẹni àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin akíkanjú onínú rẹ̀. Hajia Shakirah ọdún ọlá gbéralẹ̀ òdìdé. òní níṣọ́ ọjọ́bí rẹ̀ kó ayẹyẹ orí kádùn. ọmọ akọ́gbé ó rajọ́ òye ọmọ afọ́orújà. aya Ibrahim máa dání gọ́jọ́gọ́ òjọ́wọ́ mama Zainab. máa rìn ìyẹn fanda ọdún ẹ lóde. òní fòfò oníròfò ìwọ onítọ́wọ́ àbámọ̀ bọnu lágbára ọlọ́run ọba. ọdún ọlá o ìgbà rẹ ti wù wá Elédùmarè oníjẹ́kọ̀ ọlámáyé. ọmọ Adégbóyèga kan ó tó dolóògbé ń jọ́sìn ni. ọ̀run dẹ́dẹ́dẹ́dẹ́ kúndẹ̀lẹ̀ fẹ́ ni re. ọmọ Síkírátù Àjọkẹ́ Adégbóyèga fada ìró. aya wọn nípẹ̀rù rẹ̀ mọ́ akẹ́sàn ni. owó mama Zainab. ayé oníṣẹ́ ọ̀pẹ̀lẹ̀ lórí ọmọ. gbogbo bí ọba ń dé ọlọ́run ọba oníjẹ́kọ̀ orí nira. Àjíkẹ́ o ó di ilé àwọn bàbá tó bí yín lọ́mọ èrò tí ń rẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ ṣàfihàn. Hajia Shakirah ọdún ọlá Adixin aya Ibrahim mama Zainab aya wọn ní pẹ̀rù akẹsàn aya Ìjẹ̀bú alárẹ̀ aya adún madé adún mọ́sùnpẹ̀dì ẹ̀jẹ̀ aya onígbòkà àjèjì ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọgbó ọ̀hún yóò dẹni ẹbọ aya onígbò máwọ̀ ìgbà olómẹ́gun wọgbó rẹ mọ́ nìsókàrẹ́lẹ̀ bàbá rẹ Adixin Adíkẹ́ẹ̀dú ọmọ ọba Fásikùn ọmọ Fágúnà ọmọ Fágbọlá ọmọ Fádà Ìró ọmọ Síkírátù Àjọkẹ́ Ọ̀kín ọmọ Adégbóyèga Àkànó tó dolóògbé lọ́jọ́sí kí ló dé màrí dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ ọmọ Adégbóyè Fádà Ìró kọ́rọ́bọ́tọ́ bí ọká ọkọ̀ ẹlẹ́fun ìṣẹ̀sú ni ọ̀hún bàálà Rúkẹ́yẹmí ọmọ ẹlẹ́yẹlé eré ebi ọjà mọ́kọ́ ọ̀rọ̀ tì kàkà kéèkì ọjà níjà bí ó sólú aṣọ bàbá yín ní dúdú kẹlẹkẹlẹ bíi kóró ìsìn mbàálà má dèrè nínú ilé ọba málamádò tó ń koro lọ́tì mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí ìgbà tí mo dàgbà lẹ̀ yẹ́kẹ́ ìsìn wá sí mi lórókún ìsìn wá sí mi lẹ́nu àkùkọ mi gàgàrà lọ́tì á sì rẹ ògbẹ́ nílé òbúkú mọ́kọ́ gọ̀dọ̀gbòdì ọlẹ́rànṣẹ̀ ẹ̀wọ̀ òbúkú ó ti ń sẹ́ sí ọ lẹ́nu Àjíkẹ́ ńlẹ̀ ará odò mọ̀ sí dẹ́ ará odò mọ̀ sí lẹ̀kẹ̀ ará odò mọ̀ tọ́lání ará odò mọ̀ tí kò tó gbé ẹrú ṣáájú ìṣẹ̀ṣú ará odò ọ̀rọ̀ Hajia Shakirah ọdún ọlá ọmọ Adégbóyèga Àkànó tó dolóògbé lọ́jọ́sí a kì níwájú ká mọ̀ ìpàkọ́ nílé ìyá iwájú nílé bàbá rẹ ìyá rẹ lọmọ baálẹ̀ lákùnrin ọmọ Ṣàngó ọ̀gbá àgà ìyẹ̀rú ọ̀kín ọlọ́fàmọ́jọ ọlálọ́mí ọmọ abisujú ọkọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà ìjàkan tí wọ́n jà lẹ́kùnlé ọlálọ́mí ìjà òun sojú ebè ó sojú poro nínú oko ìjà òun ìbá sojú elébè kìbá làwọn ọlálọ́mí ọmọ adéjú lásù ọmọ láàre ọmọ búure ìkan ò gbọ́dọ̀ jù kan lọ́fà ọlálọ́mí bí kan jù kan ìyẹ̀rú bí kan jù kan ogun ọba ní kó wọn róró ogun òkú oyin mọ́ tẹ̀yìn dìran ọ̀fà ọ̀màká níbo ni ó kéré sí lọ́dún bó bá wá dalẹ̀ màmá sẹ́jẹ̀ mọ́ ní kárin kése bá sì máa na gbagba mẹ́fà lọ́fà ọdún ọlá Àjíkẹ́ ó gbó ó tọ́ ó dàgbàdàgbà bí ará ìgbà ni congratulations happy birthday to you ọmọ olú ìníṣà. Shakirah ọdún ọlá kórìjọ ọpẹ́ nú ayé o pẹ́pẹ́pẹ́ ńlọ́wọ́ ṣàrọ́ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀ ẹ̀nà ọ̀tẹ̀lẹ̀ yípẹ́ lágbára ọlọ́run ọba kò sí bó ṣe lè pẹ́ lé ayé tó onímọ̀ sáré èèyàn ọmọláyé ń bí ogbó pákápáká ńlọgbọ́ alábàáhùn agbólà níta gbọ̀nrín kó gbó kó tọ́ kó má fọdún eléyìí ṣòpin ìgbà ọdún kan.